kọ́lé oṣó kọ́lé oṣó kọ́lé oṣó èmi máa ń pààyàn ó máa ní ìwé ni máa pa yín máa tún gbókù yín lọ fáwọn tó wo kọ́lé oṣó nìkan ló lè mọ èdè yìí àwọn tó ti wo kọ́lé oṣó apá kìíní àwọn tó ti wo kọ́lé oṣó apá kejì àwọn tó ti wo kọ́lé oṣó apá kẹta apá kẹrin tó fi dórí ìkarùn dé ìkẹfà àwọn nìkan ni wọ́n lè mọ gbogbo ohun tí mo sọ síwájú yẹn pé Ògbólúkẹ́ ó máa ń pààyàn ó máa ní ìwé ni tó bá dẹ̀ pa wọ́n tán á tún gbókùn wọn lọ so sinimá yẹn sinimá tí a máa ń wò láwòtúnwò ni látòrí part 1 part 2 part 3 part 4 títí dé ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje gan bó ṣe máa lọ nìyẹn torí a mọ̀ pé kò lè sú ẹ̀yin audience so sinimá yìí látọwọ́ Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀ the icon ẹni tẹ́ tí wọ́n bí ẹni mowó ni sinimá tó dẹ̀ yẹ pé tí wọ́n bá múlẹ̀ ẹ̀yin náà mọ̀ pé ó máa ń ta lẹ́nu so gbogbo wa náà la dẹ̀ ní òṣèré kan tàbí ìmíì tí ó jẹ́ ẹni tá a nífẹ̀ẹ́ sí tàbí tí a rò pé ó kópa ribiribi nínú sinimá yìí ẹlòmíì lè ní Sídí ìyẹn Kẹ́mítì òun ni ẹni tí òun rí tọ́ka sí pé ó ṣiṣẹ́ takuntakun nínú sinimá yìí ẹlòmíì lè ní Ìtẹ̀lẹ̀ ẹlòmíì lè ní Ògbólúkẹ́ ẹlòmíì lè ní Alápinni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn náà ni wọ́n ṣiṣẹ́ takuntakun nínú sinimá Kọ́lé Oṣó yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé sinimá yìí sinimá tó ti gbalé gboko ni tó ti gbọ̀nà bẹ́ẹ̀ ṣe ń wá bẹ́ẹ̀ ṣe ń wò pé sinimá yìí ò gbọ́dọ̀ tán síbẹ̀ bẹ́ẹ̀ náà ni ò ṣe tán síbẹ̀ bẹ́ẹ̀ náà ni ìmíì ṣe ń gòrí ẹ̀ so fún àwa tí ó jẹ́ pé Kọ́lé Oṣó a ṣe ń gbọ́ for the first time ni tàbí àwa tó jẹ́ pé àti nífẹ̀ẹ́ sí sinimá eré Yorùbá eléyìí ò ń ṣe sinimá tá a gbọ́dọ̀ máa wò mò ń tún sọ fún yín o eléyìí kọjá pé ní ìwòjáre owó kíni àfi kó wò wíwò yẹn nìkan kọ́ gan ni tá a nílò bí òun ṣe pé ẹ jẹ́ ká túbọ̀ máa gbárùkù ti àwọn tí wọ́n ń gbé àṣà Yorùbá lárugẹ ẹ jẹ́ ká máa gbárùkù ti wọn kò ń ṣe nǹkan tí ó rọrùn láti máa ṣe ìtànká àṣà wa láti máa yẹ kó parun púpọ̀ nínú yín lẹ́ ń jókòó ti American film lẹ́ ń jókòó ti Indian film ṣùgbọ́n tó bá di nǹkan tiwa kí ẹ jẹ́ ká gbárùkù ti ká wò ẹ̀ nírọ́ ṣùgbọ́n mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín náà ni ẹ̀ ń wo àwọn sinimá yìí ẹ má yẹ ká wò lásán ẹ jẹ́ ká wo ẹ̀kọ́ tí a lè kọ́ ńbẹ̀ ẹlòmíì ò mọ̀ tún mọ Oṣó inú sinimá yìí lẹ́lòmíì ti mọ̀ oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ tí a lè kọ́ nínú sinimá yìí ẹlòmíì á rò pé ṣé nǹkan tó ń wá jókòó tì nìyẹn rárá o àsìkò eré ọ̀tọ̀ àsìkò iṣẹ́ ọ̀tọ̀ fẹ́yìn tó dẹ̀ yẹ pé tẹ́ bá ń wo sinimá ẹ máa fọ́wọ́dù ẹ miss gan o mo ní kí n gbé yín débẹ̀ ni o ẹ̀yin tó yẹ pé ẹ tún máa fi voice yẹn ẹ máa dọ́bù ẹ kó máa sáré sọ̀rọ̀ báwo lẹ fẹ́ gbádùn sinimá tẹ̀ ń wò Kọ́lé Oṣó yàtọ̀ sí sinimá tí yẹn ń kánjú wò kódà máa rọ̀ wá wípé ká lọ tún sinimá yẹn wò láti ìbẹ̀rẹ̀ láti apá kìíní apá kejì apá kẹta
ìkẹrin, ìkarùn. Ẹ rí wípé tá a bá wo sinimá láti bẹ̀rẹ̀ padà, gbogbo àwọn nǹkan kan wà nínú sinimá yẹn, àwọn nǹkan kan wà níbẹ̀ tó yẹ pé ẹlòmíì ò ṣe àkíyèsí sí látara kíkánjú wò, tàbí látara pé jẹ́ kí n kọ̀ sáré wò part 1 díẹ̀, kí n lọ wo part 2 náà díẹ̀, kí n lọ wo 3 náà díẹ̀. Ẹlòmíì ò wo àwọn sinimá yẹn délẹ̀. So máa rọ̀ wá ká padà sí sinimá yẹn láti bẹ̀rẹ̀ ká lọ wò. Ìtẹ̀lẹ̀ ò ń ṣe èèyàn kan tó máa disappoint wa. Kọ́lé Oṣó èmi máa ń pààyàn, ó máa ní ìwé ni, máa pa yín, máa tún gbókùú yín lọ. Fáwọn tó wo Kọ́lé Oṣó nìkan ló lè mọ èdè yìí. Àwọn tó ti wo Kọ́lé Oṣó apá kìíní, àwọn tó ti wo Kọ́lé Oṣó apá kejì, àwọn tó ti wo Kọ́lé Oṣó apá kẹta, apá kẹrin, tó fi dórí ìkarùn dé ìkẹfà, àwọn nìkan ni wọ́n lè mọ gbogbo ohun tí mo sọ síwájú yẹn. Pé Ògbólúkẹ́ ó máa ń pààyàn, ó máa ní ìwé ni. Tó bá dẹ̀ pa wọ́n tán, á tún gbókùú wọn lọ. So sinimá yẹn, sinimá tí a máa ń wò láwòtúnwò ni. Látorí part 1, part 2, part 3, part 4 títí dé ìkẹrin, ìkarùn, ìkẹfà, ìkeje gan, bó ṣe máa lọ nìyẹn. Torí a mọ̀ pé kò lè sú ẹ̀yin audience. So sinimá yìí látọwọ́ Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀ The Icon, ẹni tẹ́ ti mọ̀ bí ẹni mowó ni. Sinimá tó dẹ̀ yẹ pé tí wọ́n bá múlẹ̀, ẹ̀yin náà mọ̀ pé ó máa ń ta lẹ́nu. So gbogbo wa náà la dẹ̀ ní òṣèré kan tàbí ìmíì tí ó jẹ́ ẹni tá a nífẹ̀ẹ́ sí, tàbí tí a rò pé ó kópa ribiribi nínú sinimá yìí. Ẹlòmíì lè ní Sídí, ìyẹn Kẹ́mi T, òun ni ẹni tí òun rí tọ́ka sí pé ó ṣiṣẹ́ takuntakun nínú sinimá yìí. Ẹlòmíì lè ní Ìtẹ̀lẹ̀, ẹlòmíì lè ní Ògbólúkẹ́, ẹlòmíì lè ní Alápinni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo wọn náà ni wọ́n ṣiṣẹ́ takuntakun nínú sinimá Kọ́lé Oṣó yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé sinimá yìí, sinimá tó ti gbalé gboko ni, tó ti gbọ̀nà. Bẹ́ẹ̀ ṣe ń wá, bẹ́ẹ̀ ṣe ń wò pé sinimá yìí ò gbọdọ̀ tán síbẹ̀, bẹ́ẹ̀ náà ni ò ṣe tán síbẹ̀. Bẹ́ẹ̀ náà ni ìmíì ṣe ń gòrí ẹ̀. So fún àwa tí ó jẹ́ pé Kọ́lé Oṣó a ṣẹ̀ ń gbọ́ for the first time ni, tàbí àwa tó jẹ́ pé àti nífẹ̀ẹ́ sí sinimá eré Yorùbá, eléyìí ò ń ṣe sinimá tá a gbọ́dọ̀ máa wò. Mò ń tún sọ fún yín o. Eléyìí kọjá pé mi ìwò jàre, ó wo kí ni, àfi kó wo. Wíwò yẹn nìkan kọ́ gan ni tá a nílò. Bí òun ṣe pé ẹ jẹ́ ká túbọ̀ máa gbárùkù ti àwọn tí wọ́n ń gbé àṣà Yorùbá lárugẹ. Ẹ jẹ́ ká máa gbárùkù ti wọn. Kò ń ṣe nǹkan tí ó rọrùn láti máa ṣe ìtànká àṣà wa, láti máa yẹ kó parun. Púpọ̀ nínú yín lẹ̀ ń jókòó ti American film, lẹ̀ ń jókòó ti Indian film. Ṣùgbọ́n tó bá di nǹkan tiwa, kí ẹ jẹ́ ká gbárùkù ti ká wò, ẹ̀ nírọ́. Ṣùgbọ́n mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín náà ni ẹ̀ ń wo àwọn sinimá yìí. Ẹ má yẹ ká wò lásán, ẹ jẹ́ ká wo ẹ̀kọ́ tí a lè kọ́ ńbẹ̀. Ẹlòmíì ò mọ̀ tún mọ Oṣó, inú sinimá yìí lẹlòmíì ti mọ̀. Oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ tí a lè kọ́ nínú sinimá yìí. Ẹlòmíì á rò pé ṣé nǹkan tó ń wá jókòó tì nìyẹn? Rárá o. Àsìkò eré ọ̀tọ̀, àsìkò iṣẹ́ ọ̀tọ̀.
fẹ́yìn tó dẹ̀ yẹ pé tẹ́ bá ń wo sinimá ẹ máa fọ́wọ́dù ẹ míìsì gan o, mo ní kí n gbé yín débẹ̀ ni o. ẹ̀yin tó yẹ pé ẹ tún máa fi voice yẹn ẹ máa dọ́bù ẹ kó máa sáré sọ̀rọ̀. báwo lẹ fẹ́ gbádùn sinimá tẹ̀ ń wò? Kọ́lé Oṣó yàtọ̀ sí sinimá tí èèyàn kánjú wò. kódà máa rọ̀ wá wípé ká lọ tún sinimá yẹn wò láti ìbẹ̀rẹ̀, láti apá kìíní, apá kejì, apá kẹta, ìkẹrin, ìkarùn. ẹ rí wípé tá a bá wo sinimá láti bẹ̀rẹ̀ padà, gbogbo àwọn nǹkan kan wà nínú sinimá yẹn, àwọn nǹkan kan wà níbẹ̀ tó yẹ pé ẹlòmíì ò ṣe àkíyèsí sí látara kíkánjú wò, tàbí látara pé jẹ́ kí n kọ̀ sáré wò part 1 díẹ̀, kí n lọ wo part 2 náà díẹ̀, kí n lọ wo 3 náà díẹ̀. ẹlòmíì ò wo àwọn sinimá yẹn délẹ̀. so máa rọ̀ wá ká padà sí sinimá yẹn láti bẹ̀rẹ̀ ká lọ wò. Ìtẹ̀lẹ̀ ò ń ṣe èèyàn kan tó máa disappoint wa. Kọ́lé Oṣó èmi máa ń pààyàn, ó máa níwèé ni, máa pa yín, máa tún gbókùú yín lọ. fáwọn tó wo Kọ́lé Oṣó nìkan ló lè mọ èdè yìí. àwọn tó ti wo Kọ́lé Oṣó apá kìíní, àwọn tó ti wo Kọ́lé Oṣó apá kejì, àwọn tó ti wo Kọ́lé Oṣó apá kẹta, apá kẹrin, tó fi dórí ìkarùn dé ìkẹfà, àwọn nìkan ni wọ́n lè mọ gbogbo ohun tí mo sọ síwájú yẹn. pé Ògbólúkẹ́ ó máa ń pààyàn, ó máa níwèé ni, tó bá dẹ̀ pa wọ́n tán á tún gbókùú wọn lọ. so sinimá yẹn, sinimá tí a máa ń wò láwòtún wò ni, látòrí part 1, part 2, part 3, part 4 títí dé ìkẹrin, ìkarùn, ìkẹfà, ìkeje gan, bó ṣe máa lọ nìyẹn, torí a mọ̀ pé kò lè sú ẹ̀yin audience. so sinimá yìí látọwọ́ Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀ the Icon, ẹni tẹ́ ti mọ̀ bí ẹni mowó ni. sinimá tó dẹ̀ yẹ pé tí wọ́n bá múlẹ̀ ẹ̀yin náà mọ̀ pé ó máa ń ta lẹ́nu. so gbogbo wa náà la dẹ̀ ní òṣèré kan tàbí ìmíì tí ó jẹ́ ẹni tá a nífẹ̀ẹ́ sí, tàbí tí a rò pé ó kópa ribiribi nínú sinimá yìí. ẹlòmíì lè ní Sídí, ìyẹn Kẹ́mi T, òun ni ẹni tí òun rí tọ́ka sí pé ó ṣiṣẹ́ takuntakun nínú sinimá yìí. ẹlòmíì lè ní Ìtẹ̀lẹ̀, ẹlòmíì lè ní Ògbólúkẹ́, ẹlòmíì lè ní Alápinni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo wọn náà ni wọ́n ṣiṣẹ́ takuntakun nínú sinimá Kọ́lé Oṣó yìí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé sinimá yìí, sinimá tó ti gbalé gboko ni, tó ti gbọ̀nà. bẹ́ẹ̀ ṣe ń wò pé sinimá yìí ò gbọ́dọ̀ tán síbẹ̀, bẹ́ẹ̀ náà ni ò ṣe tán síbẹ̀, bẹ́ẹ̀ náà ni ìmíì ṣe ń gòrí ẹ̀. so fún àwa tí ó jẹ́ pé Kọ́lé Oṣó a ṣẹ̀ ń gbọ́ for the first time ni, tàbí àwa tó jẹ́ pé àti nífẹ̀ẹ́ sí sinimá eré Yorùbá, eléyìí ò ń ṣe sinimá tá a gbọ́dọ̀ máa wò. mò ń tún sọ fún yín o, eléyìí kọjá pé ní ìwòjáre ó wo kí ni, àfi kó wò. wíwò yẹn nìkan kọ́ gan ni tá a nílò, bí òun ṣe pé ẹ jẹ́ ká túbọ̀ máa gbárùkù ti àwọn tí wọ́n ń gbé àṣà Yorùbá lárugẹ. ẹ jẹ́ ká máa gbárùkù ti wọn. kò ń ṣe nǹkan tí ó rọrùn láti máa ṣe ìtànká àṣà wa, láti máa yẹ kó parun. púpọ̀ nínú yín lẹ́ ń jókòó ti American film, lẹ́ ń jókòó ti Indian film, ṣùgbọ́n tó bá di nǹkan tiwa, kí ẹ jẹ́ ká gbárùkù ti ká wò, ẹ̀ nírọ́. ṣùgbọ́n mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín náà ni
ẹ̀ ń wo àwọn sinimá yìí, ẹ má yẹ ká wò lásán, ẹ jẹ́ ká wo ẹ̀kọ́ tí a lè kọ́ ńbẹ̀. Ẹlòmíì ò mọ̀ tún mọ oṣó, inú sinimá yìí lẹlòmíì ti mọ̀. Oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ tí a lè kọ́ nínú sinimá yìí. Ẹlòmíì á rò pé ṣé nǹkan tó ń wá jókòó tì nìyẹn? Rárá o. Àsìkò eré ọ̀tọ̀, àsìkò iṣẹ́ ọ̀tọ̀. Fẹ́yìn tó dẹ̀ yẹ pé tẹ́ bá ń wo sinimá ẹ máa forward ẹ̀, ẹ miss gan o. Mo ní kí n gbé yín débẹ̀ ni o. Ẹ̀yin tó yẹ pé ẹ tún máa fi voice yẹn ẹ máa double ẹ̀ kó máa sáré sọ̀rọ̀. Báwo lẹ fẹ́ gbádùn sinimá tẹ̀ ń wò? Kọ́lé Oṣó yàtọ̀ sí sinimá tí èèyàn kánjú wò. Kódà máa rọ̀ wá wípé ká lọ tún sinimá yẹn wò láti ìbẹ̀rẹ̀, láti apá kìíní, apá kejì, apá kẹta, ìkẹrin, ìkarùn. Ẹ rí wípé tá a bá wo sinimá láti bẹ̀rẹ̀ padà, gbogbo àwọn nǹkan kan wà nínú sinimá yẹn, àwọn nǹkan kan wà ńbẹ̀ tó yẹ pé ẹlòmíì ò ṣe àkíyèsí sí látara kíkánjú wò, tàbí látara pé jẹ́ kí n kọ̀ sáré wò part 1 díẹ̀, kí n lọ wo part 2 náà díẹ̀, kí n lọ wo 3 náà díẹ̀. Ẹlòmíì ò wo àwọn sinimá yẹn délẹ̀. So máa rọ̀ wá ká padà sí sinimá yẹn láti bẹ̀rẹ̀ ká lọ wò. Ìtẹ̀lẹ̀ ò ń ṣe èèyàn kan tó máa disappoint wa. Kọ́lé Oṣó èmi máa ń pààyàn, ó máa ní ìwé ni, máa pa yín, máa tún gbókù yín lọ. Fáwọn tó wo Kọ́lé Oṣó nìkan ló lè mọ èdè yìí. Àwọn tó ti wo Kọ́lé Oṣó apá kìíní, àwọn tó ti wo Kọ́lé Oṣó apá kejì, àwọn tó ti wo Kọ́lé Oṣó apá kẹta, apá kẹrin, tó fi dórí ìkarùn dé ìkẹfà, àwọn nìkan ni wọ́n lè mọ gbogbo ohun tí mo sọ síwájú yẹn. Pé Ògbólúkẹ́ ó máa ń pààyàn, ó máa ní ìwé ni. Tó bá dẹ̀ pa wọ́n tán á tún gbókù wọn lọ. So sinimá yẹn, sinimá tí a máa ń wò láwòtúnwò ni, látorí part 1, part 2, part 3, part 4 títí dé ìkẹrin, ìkarùn, ìkẹfà, ìkeje gan. Bó ṣe máa lọ nìyẹn, torí a mọ̀ pé kò lè sú ẹ̀yin audience. So sinimá yìí látọwọ́ Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀ the Icon, ẹni tẹ́ tí wọ́n bí ẹni mowó ni. Sinimá tó dẹ̀ yẹ pé tí wọ́n bá múlẹ̀ ẹ̀yin náà mọ̀ pé ó máa ń ta lẹ́nu. So gbogbo wa náà la dẹ̀ ní òṣèré kan tàbí ìmíì tí ó jẹ́ ẹni tá a nífẹ̀ẹ́ sí, tàbí tí a rò pé ó kópa ribiribi nínú sinimá yìí. Ẹlòmíì lè ní Sídí, ìyẹn Kẹ́mítì, òun ni ẹni tí òun rí tọ́ka sí pé ó ṣiṣẹ́ takuntakun nínú sinimá yìí. Ẹlòmíì lè ní Ìtẹ̀lẹ̀, ẹlòmíì lè ní Ògbólúkẹ́, ẹlòmíì lè ní Alápinni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo wọn náà ni wọ́n ṣiṣẹ́ takuntakun nínú sinimá Kọ́lé Oṣó yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé sinimá yìí, sinimá tó ti gbalé gboko ni, tó ti gbọ̀nà. Bẹ́ẹ̀ ṣe ń wá, bẹ́ẹ̀ ṣe ń wò pé sinimá yìí ò gbọdọ̀ tán síbẹ̀, bẹ́ẹ̀ náà ni ò ṣe tán síbẹ̀. Bẹ́ẹ̀ náà ni ìmíì ṣe ń gòrí ẹ̀. So fún àwa tí ó jẹ́ pé Kọ́lé Oṣó a ṣẹ̀ ń gbọ́ for the first time ni, tàbí àwa tó jẹ́ pé àti nífẹ̀ẹ́ sí sinimá eré Yorùbá, eléyìí ò ń ṣe sinimá tá a gbọ́dọ̀ máa wò. Mò ń tún sọ fún yín o. Eléyìí kọjá pé mi ìwò jàre, ó wo kí ni, àfi kó wo. Wíwò yẹn nìkan kọ́ gan ni tá a nílò, bí òun ṣe pé ẹ jẹ́ ká túbọ̀ máa
gbárùkù ti àwọn tí wọ́n ń gbé àṣà Yorùbá lárugẹ. Ẹ jẹ́ ká máa gbárùkù ti wọn. Kò ń ṣe nǹkan tí ó rọrùn láti máa ṣe ìtànká àṣà wa, láti máa yẹ kó parun. Púpọ̀ nínú yín lẹ̀ ń jókòó ti American film, lẹ̀ ń jókòó ti Indian film. Ṣùgbọ́n tó bá di nǹkan tiwa, kí ẹ jẹ́ ká gbárùkù ti ká wò, ẹ nírọ́. Ṣùgbọ́n mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín náà ni ẹ̀ ń wo àwọn sinimá yìí. Ẹ má yẹ ká wò lásán, ẹ jẹ́ ká wo ẹ̀kọ́ tí a lè kọ́ ńbẹ̀. Ẹlòmíì ò mọ̀ tún mọ oṣó, inú sinimá yìí lẹlòmíì ti mọ̀. Oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ tí a lè kọ́ nínú sinimá yìí. Ẹlòmíì á rò pé ṣé nǹkan tó ń wá jókòó tì nìyẹn? Rárá o. Àsìkò eré ọ̀tọ̀, àsìkò iṣẹ́ ọ̀tọ̀. Fẹ́yìn tó dẹ̀ yẹ pé tẹ́ bá ń wo sinimá, ẹ máa forward ẹ̀, ẹ miss gan o. Mo ní kí n gbé yín débẹ̀ ni o. Ẹ̀yin tó yẹ pé ẹ tún máa fi voice yẹn, ẹ máa double ẹ̀ kó máa sáré sọ̀rọ̀. Báwo lẹ fẹ́ gbádùn sinimá tẹ̀ ń wò? Kọ́lé Oṣó yàtọ̀ sí sinimá tí èèyàn kánjú wò. Kódà máa rọ̀ wá wípé ká lọ tún sinimá yẹn wò láti ìbẹ̀rẹ̀, láti apá kìíní, apá kejì, apá kẹta, ìkẹrin, ìkarùn. Ẹ rí wípé tá a bá wo sinimá láti bẹ̀rẹ̀ padà, gbogbo àwọn nǹkan kan wà nínú sinimá yẹn, àwọn nǹkan kan wà ńbẹ̀ tó yẹ pé ẹlòmíì ò ṣe àkíyèsí sí látara kíkánjú wò, tàbí látara pé jẹ́ kí n kọ̀ sáré wò part 1 díẹ̀, kí n lọ wo part 2 náà díẹ̀, kí n lọ wo 3 náà díẹ̀. Ẹlòmíì ò wo àwọn sinimá yẹn délẹ̀. So máa rọ̀ wá ká padà sí sinimá yẹn láti bẹ̀rẹ̀ ká lọ wò. Ìtẹ̀lẹ̀ ò ń ṣe èèyàn kan tó máa disappoint wa.